alálẹ̀ ní fi wọ́n jọba kò yọ ìwólẹ̀ o ibi tẹ́ bá ti wá rí tí ọba kan tó jẹ sórí àpèrè Oduduwa nílẹ̀ Yorùbá tó bá lòun ṣe nǹkan Islamic Council or Christian Council of Ọba ẹ wádìí ẹ wò dáadáa Olúwo ò mọ Ọọ̀ni Adeyeye ló mọ̀ kò mọ Ọọ̀ni Adeyeye ló mọ̀ torí tó bá mọ Ọọ̀ni yóò mọ̀ pé idà Ọọ̀ni mú yanranyanran bẹ́ẹ̀ bá rí ọba aláyé tó ń ṣe fúlẹ́ńgé lórí ẹ̀sìn àjòjì ọmọ jìbìtì wa kò yẹ ká bá ọba aláyé nídìí ẹ̀sìn àjòjì kò lẹ́tọ̀ọ́ ohun gbogbo ló yẹ ọba aláyé ṣùgbọ́n wọn kì í jọba nílé ìjọsìn ẹ̀sìn àjòjì méjèèjì nílẹ̀ kóòtù jì Ọọ̀ni ló ran Olúwo lọ́wọ́ níjọ́ tí wọ́n fẹ́ yọ Olúwo tó yẹ kán yọ Olúwo nígbà tó Olúwo gba àgbòwò létí mo wà nínú káńsù mi ti jọ́nà lọ. àfàkókò ìrọ̀ aláìlúwà Oonirisa olórí Alade gbogbo pé kó foríjì Olúwo ọmọ rẹ̀ lÓlúwo jẹ́ igi imú jìnnà sórí ọ̀run jìnnà sílẹ̀ bí ọ̀rọ̀ ọba bá kan nílé bá ségi lálàfo yọ ọ́lẹ̀ tí wọ́n fẹ́ yan ọba nílùú kan abílẹ̀ méjèèjì ní kóòtù tirẹ̀ wọn ìpele mọ́ wọn ìpè pastors. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà fọlọ́dúnmarè mo kí gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní látàn tí máa wò wá nílé lórí ètò tí a pè ní ìràpadà ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ìṣe wa ọmọọba Adéọlá Adeyeye Kijipa òun náà lórúkọ tèmi èmi àwọn olómìnira ọmọ bíbí wọn nídùú ọ̀ṣun ọmọ àrùbọ onígbò ìjà kíkẹ́ ọ̀kasà ní ilẹ̀ mo tún ti wà láàfin bàbá mi tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ wọ́n ṣe wa ní òye láwọn àwọn ọ̀nà kan gbòógì gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìràpadà ọmọ Yorùbá òun náà ló jẹ wá lógún lórí ètò yìí gbogbo ẹ̀yin lólùfẹ́ Kijipa TV ẹ máa bá wa ká. a fi bàbá wa kábíyèsí aláyélúwà bàbá wa ọba Hameed Adekunle Oyelude bàbá wa Makama tí wọ́n jẹ́ Olowu ti Òwu Kuta CON kí Olódùmarè kó jẹ́ kí bàbá kí wọ́n pẹ́ lórí àpẹẹrẹ àwọn bàbá náà bàbá wọn. kábíyèsí bàbá. ẹ ṣeun wa tọkùn. kí Olódùmarè kí ẹ jẹ́ kí ẹ pẹ́ fún wa. àṣẹ. ẹ tún ní ẹrí wa bí ìṣe wa àwọn èèyàn wa náà ni wọ́n rán wa níṣẹ́ àwọn tí wọ́n jẹ́ olólùtẹ̀lé wa lórí ìkànnì Kijipa TV káàkiri àgbáyé wọ́n ní ẹjẹ́ ọ̀kan nínú àwọn ọba tí ó jẹ́ wípé inú wa ń dùn káàmú yorùbá tó jẹ́ pé gbogbo ọmọ káàró jìnnì nílé lóko lẹ́yìn òdì gbogbo everywhere diaspora inú wọn ń dùn wípé representative gidi ní Olódùmarè ni ó fún wa gẹ́gẹ́ bí Olówu ti Òwu Kuta tẹ̀ gbé iṣẹ́ àwọn aláwọ̀dá dínà ìjọba fi wà ní àìnídé ìlú pẹ̀lú bàbá wa àkọ́kọ́ ẹ̀sìn Islam àti ìṣẹ̀ṣe ǹjẹ́ ìṣẹ̀ṣe ti ẹ̀jẹ̀ sìn. ṣe lóòtú ẹ̀kọ́ àtúntò bí èmi ṣe rí ìṣẹ̀ṣe ní kóòtù òjìrè ẹ̀sìn mi ó ní Yorùbá ní pè ní ẹ̀sìn àbáláyé tá a délé ayé bá lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ ẹ̀sìn ìmọ̀lé àtẹ̀sìn kìrìsìtẹ́nì ó délé ayé bá wà ní ọ̀ ẹ̀sìn ìṣẹ̀ṣe àdélé ayé bá ní kò sí àríyànjiyàn ńbẹ̀ èké ló dáyé tí ó fi di pé ẹ̀sìn àjòjì ń borí ẹ̀sìn àbáláyé bá wà. Nítẹ̀síwájú
ìbéèrè ẹlẹ́ẹ̀kejì kò yẹ ká bá ọba aláyé nídìí ẹ̀sìn àjòjì kò lẹ́tọ̀ọ́ ohun gbogbo ló yẹ ọba aláyé ṣùgbọ́n wọn kì í jọba nílé ìjọsìn ẹ̀sìn àjòjì méjèèjì nílẹ̀ kóòtù jíire bí ọ̀rọ̀ ọba bá kàn nílé bá ségi tálàfo yọ ọ́lẹ̀ tí wọ́n fẹ́ yan ọba nílùú kan àbí ìletò kejì ní kóòtù jíire wọn ìpele mọ́ wọn ìpè pásítọ̀ sí ó yẹ ká ti bí pẹlẹbẹ kíyèsí nígbà tọ́rọ̀ kàn ní ti òde Ọ̀yọ́ gbogbo alákùú mọ̀ pé ọba ńlá ni Aláàfin ṣe ní kóòtù jíire gbọ́ kí wọ́n pe lè mọ́ mọ́ Ọ̀yọ́ sí bẹ́ẹ̀ lẹ́sìn gbọ́ kí wọ́n pe bíṣọ̀bù sí ọtítàn fẹ́ tó bá nílà àkáyé bẹ́ẹ̀ bá rí ọba aláyé tó ń ṣe fúlẹ́ńgé lórí ẹ̀sìn àjòjì ọgbọ́n jìbìtì ló wà bẹ́ẹ̀. ọgbọ́n jìbìtì. bẹ́ẹ̀ níbi tí ẹlọ́gbà àmì kábíyèsí torí wípé ṣẹ́rí kankan dùn àwọn ọmọ káàrọ̀ òjìrì torí ìṣẹ̀ṣe ó dàbí pé ojú ẹ̀ fẹ́ gan lásìkò àwọn èèyàn inú wọn padà sílé wọn fẹ́ ká ẹ bá wa la àwọn èèyàn lọ́yẹ̀ torí nípa àwọn òyìnbó táwọn kan sọ lẹ́nu tó wọ́n sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ pé àwọn òyìnbó yẹn àwọn ni wọ́n wá àwọn ni wọ́n bà àṣà àti ìṣe wa jẹ́ àwọn ni wọn ò jẹ́ kí ìran Yorùbá tiẹ̀ nílọ síwájú ojú wo ni bàbá mi ojú wo ni bàbá fi wọ́n ìyàn Yorùbá ló ṣòro gùn jù ọbẹ̀ Yorùbá ló ṣòro sí jù nígbà tí Usman Dan Fodio òun mú ẹ̀sìn Haúsá wá sí ẹ̀sìn ìmọ̀lẹ́ wá sí Òkè Ọ̀yà títí dòní wọ́n gbà á bí àṣà ni ó ṣe wá jẹ́ pé tí àwa kò tó jíire nǹkan bàbá tiwa tá a jogún ní òwú wa òyìnbó amúnisìn agbọ́ pé òyìnbó amúnisìn tí wọ́n gbìyànjú wọ́n bà nǹkan jẹ́ látòwúrọ̀ ọjọ́ ṣùgbọ́n ohun tó kù nílẹ̀ tá a sọ sá mélòó nínú àwọn ọmọ kóòtù jíire lónìí ní sọ Yorùbá sọmọ wọn mélòó ọwọ́ wa ló kù sí bá a bá ṣe ṣe lónìí ìtàn ni ó dà lọ́la ọwọ́ wa ló kù sí àjòjì kan ò ní wá bá a ṣe àwa náà lálẹ́ ṣe lálẹ́ tó lè wá ṣe. báwa kábíyèsí ẹ ṣeun púpọ̀ inú wa dùn lódìmọ̀ràn ajé kan máa rí yín bá mo fẹ́ kẹ́ ẹ bá wa fún tó rẹ̀ sọ̀rọ̀ kan nísìnyí ẹ lọ́wọ́ wa ló kù sí bẹ́ẹ̀ ẹ̀yin àgbàlagbà tó ṣe bí òwe ẹ sì ní àgbà òní wà nílùú kí orí ọmọ tuntun wọ́ tó ṣe bí òwe lẹ́ẹ̀kan sí àwọn ọba arí yín báyìí tí wọ́n á dùn pé inú wa lè mo lè dé ààfin bá mi lóògùn kí n pé ọ̀dọ̀ bàbá mi gangan ọmọ Yorùbá mú bọ̀ àwọn ọba tí ó dàbí láwọn àsìkò kan bí oṣù kan sí méjì sísìn ara àwọn ọba kan tán kóra wọn jọ wọn láwọn Muslim Council of Obas wọ́n wá gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ bí wọ́n máa ti dé bẹ́ẹ̀ náà fọ́kẹ́ bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe ilékò àwọn ẹ̀ṣẹ̀ àrólé Oduduwa àwọn ẹ̀ṣẹ̀ náà wá ní àrólé lọ́ọ̀tún lọ́sì lọ́wọ́ adigun wọn ka Kùránì tó máa débi kan tó wá ní kábíyèsí ó wá sọ̀rọ̀ kábíyèsí ó bá mọ̀ fáyà Kùránì. Kíjìpá ọ̀rọ̀ ibi tó lóde tó ló ń gbọ́ Muslim Council of Ọba mo ti sọ fún ọ tó bá jókè Ọ̀yà ni wọ́n lẹ́tọ̀ọ́ sí ọba ẹ̀sìn Islam ni wọ́n ń jẹ lókè Ọ̀yà láti Ìlọrin tókè ṣùgbọ́n láti Ọ̀fà tó fi dé Ẹ̀rìn tó fi dé Oǹdó tó fi dé Làjẹ tó fi dé Bọ́kọ̀dá tó fi délé Àwórì alálẹ̀ ní fi wọ́n jọba kò yọ ìwólẹ̀ o ibi tẹ́ bá ti wá rí tí ọba kan tó jẹ sórí àpèrè Oduduwa nílẹ̀ Yorùbá tó bá lóun ṣe nǹkan Islamic Council or Christian Council of Ọba ẹ wádìí ẹ wò dáadáa o ní jìbìtì díẹ̀ nù bóyá grant kan wà tó ń target. wọ́n fẹ́ gbà.
sọ pé àwọn foundation kan wà nílẹ̀ Lárúbáwá mi tí ìmọ̀ táwọn kìrìsìtẹ́nì tó dá mi lójú dáadáa torí mo láwọn ọ̀rẹ́ tán jẹ́ mùsùlùmí tán ń ṣiṣẹ́ nínú àwọn foundation bẹ́ẹ̀ láti ibi tán lọ ń gbà ọ̀nà ń gbẹ́ kànga kiri tán ń gbẹ́ tán ń kọ́ mọ́sáàsì kéékèèkiri yẹn it's a huge amount of owó ńlá ni owó tabua ni ibi tí wọ́n táwọn ọba tó ń kóra àwọn ọjà yẹn ro kàn sí nìyẹn ibi tán ro kàn sí nìyẹn tó bá sì gbẹ tó bá yá Ọlọ́run ò ṣe é gbìjà Elédùmarè ò ṣe é tàjẹ́ tó bá pẹ́ tó bá yá èèwọ̀ ó bèrè ara ẹ̀ lọ́wọ́ kò sí kankan nílẹ̀ Yorùbá tó ń jẹ́ Muslim Council of Ọba o kò sí tí wọ́n jọba lé lórí ní àṣà àti ìṣẹ̀dálẹ̀ Yorùbá kí wọ́n dúró kí wọ́n fi eégún lu wọn hàn báwọn baba ńlá wọn ṣe é ṣe kó má bàa parẹ́ ìyẹn ni olówó ní Gẹ̀ẹ́sì ń pè preservation of culture àṣà táwọn baba wọn ń ṣe kí wọ́n má jẹ́ ó parẹ́ lóde òní. láti bí ojú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tẹ bá ti rí pé eléyìí ẹ̀sìn nìkan ló gbèrú ọmọ òlú lè ṣe ọba gan lè lẹ́sẹ̀ ṣùgbọ́n ó lè gbèrú. àwọn kan tẹ̀ tí ń pera wọn ní ẹ́míà ní ọba ilẹ̀ Yorùbá wọn tẹ̀ tí wọ́n ṣe ń wé láwà ní àríkà náà ní ọ̀nà ọ̀fàlọ́ ọ̀nà wọn ń wé láwà ní kàkà tó ń wó sáyé. ọba Yorùbá kì í ṣe ẹ́míà ọba Yorùbá tẹ́bárí tó bá pẹ̀rẹ̀ lẹ́míà àní ẹ béèrè wò káwọn tó nílẹ̀ ó béèrè wò níbi tó jọba lé lórí ó ti lọ́wọ́ kan jàmbá ní. ẹ ṣe bàbá wa kábíyèsí níparí bàbá wa ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ bóyá bí ìjẹ tàbí ìjọ ò lọ sórí káàkiri ẹ̀rọ ayélujára láàrin bàbá wa kábíyèsí aláyélúwà bàbá Oonirisa wọ́n ń sọ̀rọ̀ kan pẹ̀lú ṣe olùfòṣèlú pé wọ́n ní wọ́n fẹ́ dìdúró wọn nípa kíní kan wọ́n á sọ̀rọ̀ kan ní ibi tí wọ́n lọ gan ni wọ́n á sọ̀rọ̀ pé wọ́n ní South West Council of Obas ìgbà tí news tí fọ́nrán wá jáde àwọn council àwọn tí wọ́n dàgbà wọ́n ní kò sí ti ń jẹ́ Council of South West Obas sípò àwọn ò tiẹ̀ mọ̀ nǹkan kan parí àwọn pé kò ní ìtumọ̀ àwọn ní ká béèrè ṣé lóòótọ́ ni kò sí ti ń jẹ́ Ọ̀ṣun sí ti ń jẹ́ South West Council of Obas ní ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba tó jẹ́ ti South West. bí àwọn bloggers ní kàn gbé ti. ìbéèrè tó béèrè ò bá gbìyànjú kó dọ́dọ̀ aláìlúwà kábíyèsí Oonirisa olórí Alade gbogbo ọgbà tó ti béèrè àálà ọlọ́yẹ̀ díẹ̀ ìṣókí àkọ́kọ́ àfàkókò ìrọ̀ aláìlúwà Oonirisa olórí Alade gbogbo pé kó foríjì Olúwo ọmọ rẹ̀ lólúwo jẹ́ igi imú jìnnà sórí ọ̀run jìnnà sílẹ̀ Olúwo ò mọ Ọọ̀ni Adeyeye ló mọ̀ kò mọ Ọọ̀ni Adeyeye ló mọ̀ torí tó bá mọ Ọọ̀ni yóò mọ̀ pé idà Ọọ̀ni mú yanranyanran àsìkò ọ̀rọ̀ yẹn ò tí ì tó tó bá ní oran Adeyeye lọ́wọ́ ṣé Ọọ̀ni ló ràn lọ́wọ́ ni Adeyeye ló ràn lọ́wọ́ ìjọ tádéyeye ti dọ̀ Ọọ̀ni ṣéjọ́ tí màálù bá bímọ ẹlẹ́tàn ṣéjọ́ náà kò ti ju gbogbo ọmọ ewúrẹ́ lọ ìjọ tádéyeye ti jọ Ọọ̀ni ló ti lè gbèrú Olúwo mú ìgbà ó lè gbé mi ní ìṣẹ́jú kan àgbà tí òbínú lọmọ ẹ̀ pọ̀ Ọọ̀ni tó jẹ́ alága fún gbogbo lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ alága fún gbogbo ọba lórílẹ̀‐èdè Nàìjíríà tóun àti Sultan jọ ń jókòó
Ọọ̀ni ló ran Olúwo lọ́wọ́ níjọ́ tí wọ́n fẹ́ yọ Olúwo tó yẹ kán yọ Olúwo nígbà tó Olúwo gba àgbòwó létí mo wà nínú council meeting jọ́nà lọ. Gbogbo àwọn àgbà ọba mo lè dákọ̀ lágbájá tàbẹ̀dù tí wọ́n mú motion pé ó yá kán yọ kán suspend it permanently indefinitely Ọọ̀ni ló ní kán jọ kí wọ́n fojú àánú wò ṣe tí wàá mọ̀ pé aláìmoore ni. Nílẹ̀ kóòtù òjìrè mi rò pé ọ̀rọ̀ ládéládé wọ́ tó bí eléyìí ọ̀rọ̀ ládéládé ò wọ́ tó bí eléyìí nígbà tí a bá ti rí ọba tó ti ń jáde kí wọ́n fẹ́ yọ ṣe ti mọ̀ pé onígẹ̀ẹ́sì ó sọ pé it's a sign of self-defeat. So tó bá ti mọ̀ pé Ọọ̀ni lágbára láti yọ kí wọ́n á ní awuyewuye àti máa lọ gbòòrò láti máa lọ gbòòrò lọ sọ́ta. No. Adeyeye ló mọ̀ kò mọ̀ Ọọ̀ni torí tó bá mọ̀ Ọọ̀ni kò ní máa sọ ọgbọ́n tí ń sọ yìí. Ọọ̀ni jọba ó gbé ni Ọọ̀ni ò tàpá sórí irun ẹ̀ tàpá sáṣà gbogbo ń tọ́ ní bá fẹ́ káwọn onílẹ̀ ṣe àwọn onílẹ̀ ó ṣe ní wàrà sísà kọ́ Ọọ̀ni fi èdè mú kọ́ Ọọ̀ni fi èdè gbogbo ara bàbá wa ni Ọọ̀ni jẹ́ gbogbo tó bá jẹ létùtù tí ọ̀rọ̀ Olúwo fi gún kọ́ Ọọ̀ni ó bá ṣe tó bá jẹ létùtù tí ẹbọ Olúwo fi fín kọ́ Ọọ̀ni ó foríjì kó o bí bàbá nta lè wínú ní ìsìn ṣùgbọ́n kò sí South West Council of Ọba National Council of Traditional Ruler ló wà Ọọ̀ni àti Sultan sì ń ṣàkóso níbẹ̀ ni wọ́n ti fẹ́ mú coordinator South West tí ó máa coordinate South West Olójúdó Aláìmoore ló wà níbẹ̀ tẹ́lẹ̀ kó tó gbéṣẹ́ tí àwọn tó ń kọ̀wé fẹ́ tí ò yé wọn nìyẹn ipò yẹn Aláìmoore ló dì mú láyé Ọọ̀ni àná bàbá Síjọ́adé nígbà bàbá tòní sì dé òun náà ló dibẹ̀ kú ẹyọkanla níbẹ̀ lóde tòní bàbá tòní ó sọ di méjì oríire ló jẹ́ fúnlẹ̀ kóòtù òjìrè oore ọ̀tún ọba adé agbo àti alára ìlara ní Lagos State ọba ọ̀nà fowó kan àwọn méjì yẹn lọ́jọ́ wà ń bẹ̀ so ọ̀rọ̀ Olúwo sí Ọọ̀ni kì í ṣọ̀rọ̀ ilé kì í ṣe ọ̀rọ̀ council national council ni ẹni tó bá sì wú Ọọ̀ni ni Ọọ̀ni lè fi bẹ̀ Ọọ̀ni nìkan lágbára bẹ́ẹ̀ fún ti south west Sultan lágbára north torí Ọọ̀ni àti Sultan kò chíà kì í ṣe pé chairman fa chair kò chíà àwọn méjèèjì náà jọ jálága papọ̀ ẹni tó bá wù ló lè fi bẹ̀bí tó bá wẹ̀ fùfù ní darí ìgbẹ́ sí. tí Ọọ̀ni sì mọ̀ wípé òun ò ní fi rú Olúwo bẹ̀ tó Olúwo rẹpẹsẹ́ǹtì àṣà àti ṣe Yorùbá ó tó lónìí náà. ẹ ṣe bàbá kábíyèsí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti máa wálé lórí ètò ìràpadà ọmọ Yorùbá òun náà ni ẹ ń láǹfààní láti gbọ́ lẹ́nu bàbá wa aláyélúwà yìí iṣẹ́ tẹ́ rán wa àti ajẹ́ ẹ̀tún láǹfààní látún ti máa gbọ́ síwájú nígbà míì lórí ètò ìràpadà ọmọ Yorùbá bàbá wa kábíyèsí ẹ ṣeun púpọ̀ púpọ̀ tí ẹ dá wa lóhùn Olódùmarè á jẹ́ kí ẹ pẹ́ fún wa ẹ pẹ́ lórí àpẹẹrẹ àwọn bàbá yìí àbágbára Olódùmarè wà yìí tì. ẹ ṣe olóòtú. títí ìgbà mi jẹ́ tó láǹfààní láti máa pàdé wa lórí ètò ìràpadà ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ́ tèmi ó dìgbà kan náà. ìràpadà Yorùbá ẹ máa wò ó. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.